question. Kí ni ìtumọ̀ Nàìjíríà? 2. Ìlú tó ń pè Nàìjíríà yẹn ṣé ó ń exist? Ìlú tó ń pè Nàìjíríà yẹn, that is number 3. Ṣé àgbékalẹ̀ ṣé ó bá ń tí ó yẹ kó jẹ́ ìlú tí ènìyàn ń gbé tàbí ìlú ẹranko? 4. Ṣé ìlú tó ń pè Nàìjíríà yìí ṣé wọ́n ní tí wọ́n ń pè ní democracy? Now, gbogbo ìbéèrè tí mo béèrè yìí, a rí wípé Nàìjíríà kò exist, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀, kò nítumọ̀. Ẹlẹ́lẹ́kejì, orílẹ̀ àti èdè tó wà ń bẹ̀ ó yàtọ̀ síra àwọn ẹ̀yà àti ìṣe èyí tí wọ́n ń pè ní culture ó yàtọ̀ síra. Now, nínú international law ó jẹ́ kó di mímọ̀ fún wa wípé ẹ̀yà, èdè àti àṣà tán bá ti kóra wọn jọ, àwọn ẹni yẹn wọ́n gbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí orílẹ̀ àti èdè. Ṣùgbọ́n bí wọ́n ṣe kó orílẹ̀ ègún, apanirun, apa ògo àwọn ọ̀dọ́run tó ń pè Nàìjíríà yẹn bọ́n ṣe kójọ, wọ́n kójọ lọ́nà màkàrúrù, ọ̀nà ẹ̀rú, ọ̀nà kátẹnimọ́lẹ̀, èyí tí gbogbo wa sì mọ̀ pé lóòótọ́ ni. Àyàfi ẹni tó bá fẹ́ purọ́ nìkan ló máa sọ pé kì í ṣọ̀nà ẹ̀rú náà fi gbé orílẹ̀-èdè Nàìjíríà kalẹ̀ láti mú àǹfààní bá àwọn aláwọ̀ funfun kan. Now, wọ́n wá kójọ, àwọn bàbá wa wọ́n rìn dìn débi wípé wọ́n fọwọ́ sí ìwé, bó tiẹ̀ jẹ́ pé ẹni bíi 6 ló wà bẹ̀ bíi 8. Ó ti wá pé ní 100 ọdún yẹn ti pé ní 2014, fine, ó ti pé. But ohun tí ó wá ń ṣẹlẹ̀ ní pé ńgbà tó wá pé tán, àwọn bàbá wa kan tọ́lọ́run wá fún lórí ọ̀fẹ́ àti àwọn àgbààgbà tọ́lọ́run ò ní ba ayé wọn jẹ́, kì í ṣe àwọn àgbà olè tí wọ́n jẹ nídìí mọ̀dàrú àti bẹ́ẹ̀ jẹ àwọn ọ̀dọ́ ṣe ń ṣàn lọ́wọ́lọ́wọ́. Wọ́n wá kóra wọn jọ, wọ́n ní ó dáa, ẹ jẹ́ ká lọ síbi tí wọ́n ń pè ní UNPO tí bàbá wa Banji Akíntóyè professor tó lead. Àwọn UNPO wá gbà wá. Nígbà tí UNPO gbà wá, UNPO ó wá ní nínú òfin ẹ̀ wípé ẹ wá o, ẹ̀yin tẹ́ ẹ pé iye báyìí o, àrílù tí ò tó 10 million lágbàáyé ìkàndẹ̀ jẹ́ orílẹ̀ àti èdè. Yorùbá ní gbogbo àgbáńlá ayé adẹ̀ ń lọ aju bíi 50 million. Now, UNPO wá sọ pé ẹ kóra yín jọ o, tẹ́ bá ti kóra yín jọ ní abẹ́ òfin orílẹ̀-èdè àgbáyé, modern law lórílẹ̀-èdè àgbáyé, àwọn ènìyàn lẹ́tọ̀ọ́ fún self determination, èyí tí a pè ní pé a lè sọ bá a ṣe fẹ́ ṣègbésí ayé wa tá bá kóra wa jọ. UNPO dẹ̀ lọ́wọ́ sí, UNPO dẹ̀ represent Yorùbá nínú ètò àjọ àgbáyé yìí. So, ìbéèrè mi wá ní ẹni tó sì ń gbìyànjú tó sì ń sọ nípa pé Nàìjíríà pé ó jẹ́ ẹyọ kan, àbí ó sì ń pariwo 2023. Ṣé ẹ rí ẹni tó bá sì ń pariwo 2023 àbí tó ń pariwo EndSARS, wọ́n máa fi ẹ̀jẹ̀ yín ṣèrúbọ ètùtù, kì í ṣèpè. Kò yẹ yín nísìnyí, òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, èmi ò lọ́wọ́ sí kẹ́nìkan kó máa dìbò kó máa sọ pé òun lọ fún 2023 nítorí pé òun fẹ́ lọ kú ni. Kò sí bẹ́ẹ̀ ṣe lè dìbò nílùú yẹn pẹ̀lú constitution tó wà ńlẹ̀. Democracy tí wọ́n ń pariwo Nàìjíríà, kò sí democracy, àwọn military ló wà ń bẹ̀. Ṣé rí Boko Haram tó wà ń bẹ̀ yìí, òun náà ló dojú ìjọba Buhari bolẹ̀, ó tún wá padà wá, wọ́n wá ń rẹ̀ tẹ́ ìtara wọn. Ẹ wo ọjọ́ orí ẹ̀, ẹ wo ìgbà tó ti kọ́kọ́ wà nípò. Ó ti wà nípò láti ọmọ 30, ó dẹ̀ ti ń wá rúlu wa lọ títí. Now, Yorùbá, ẹ̀mẹ́ta mo pè yín, ẹ fi etí sí kẹ́ ẹ fi gbéyàwó ọ̀rọ̀. Ẹ bá mi fi fọ́nrán yìí jáde kó jẹ́ bí ẹ̀kọ́ fún gbogbo ènìyàn. Àlàyé kan wà lẹ́yìn fọ́nrán yìí, ṣọ̀rọ̀ mi yé yín sìn, tí a mọ̀
nípa ọ̀rọ̀ UNPO tá a dẹ̀ mọ̀ nípa ọ̀rọ̀ international law yìí pé a lẹ́tọ̀ọ́ láti jà fún òmìnira ara wa. Nàìjíríà sì fọwọ́ sí ìwé yẹn, ìwé àgbáyé ni. Èyí tí Lai Mohammed ó fẹnu ẹ̀ sọ ojú òtí ọmọkùnrin yẹn. Ibi tá ti mọ̀ wípé ọpọlọ àwọn tó wà lọ́wọ́lọ́wọ́ yìí ṣe rí digital age la wà. Lai Mohammed ọpọlọ ẹ ti yòrò. Òun sọ pé kán lọ sáction CNN lẹ́nu ẹ̀. Ẹ tẹ́yìn bá láyà ẹ̀yin ṣe rìn ta kẹjẹ mínísítà ẹ mọ̀ kó kíní ilé yín ẹ̀ ń sá kiri ẹ̀ ń sùn kiri bí ẹyẹ. Tó fi hàn wípé ẹ̀yin gangan fún ara yín ara òrókun yín ara òradìẹ ara òdẹ lè rọ̀ yín láṣẹ Elédùmarè tọmọtọmọ. Nípa bẹ́ẹ̀ nǹkan kò sọ́gbọ́n tẹ́ ẹ lè dá kò sọ́nà tẹ́ ẹ lè gbà tí Yorùbá tá à ní fi ya kúò nílùú tó ń pè ní Nàìjíríà, ìlú olè, ìlú èpè, ìlú ẹ̀gún, ìlú ìbànújẹ́, ìlú àṣetì, ìlú ìdààmú tó ń pa ọmọ Sanwó-Olú. Ó kó ìbọn ẹ ta ìbọn yẹn ó wá láti Sẹ́bíà ọ̀dẹ̀ ń parọ́ àti olórí burúkú tó padà ní sọ́jà yẹn ó wá ó ń kó ìta ìbọn ń parọ́ ẹ ń fi ẹ̀jẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ẹ ń waste wọn ẹ ọbí àmọ́ gbọ́mọ sínú ó ké tantan ẹ wá ń waste ẹ̀jẹ̀ wọn ẹ ní ẹ wá ń fi ń purọ́ ọ̀pálábá níwájú kùmọ̀ lẹ́yìn ọrùn irọ́ lẹ́pa o. Gbogbo ẹni tó bá ti ní tálákà lára ibi kì yóò kúrò nílé wọn. Òun ni ọ̀rọ̀ Ọlọ́run wí. Máa fi ọ̀rọ̀ tí mo fẹ́ tó tẹ̀lé fídíò yìí kẹ́ listen sí dáadáa kẹ́ ẹ bá mọ̀ wípé ẹ lẹ́tọ̀ọ́ láti kúrò lábẹ́ ìjọba àwọn apànìyàn. Tàbá dẹ̀ rí ẹnikẹ́ni nínú wa tó ń rò wípé tí mò ń sọ yìí wípé ìsọkúsọ ni ó lè Google ẹ lọ ṣe research tiẹ̀ lọ béèrè dáadáa lọ wo bí ìyà ṣe ń jẹ àwọn ènìyàn bóyá irọ́ ni mo pa. Nítorí náà ẹ̀yin ọ̀dọ́ ẹ jẹ́ ká jọ sọ àsọyépọ̀ ẹ kúrò lórí ọ̀rọ̀ EndSARS ẹ jẹ́ kó ní kálukú dọ́mú ìyá ẹ̀ gbé. Ire o àyọkúrò ibi o. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá ní àgbáńlá ayé níbi tẹ́ ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Gbénga Adéwálé. Gbogbo àwọn ọmọ Yorùbá tí à ń jàjàǹgbara tá fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá kó dúró gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira. Gbogbo ala ti ń béèrè pé what next, pé kí ni ọ̀nà àbáyọ. Ọ̀nà àbáyọ mẹ́ta ló wà fún wa tí Yorùbá fi lè dúró gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira. Ọ̀nà àkọ́kọ́ ni pé ká pe ogun, ká declare war bí àwọn Biafra bọ́n ṣe ṣe ní 1967. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò lọ́wọ́ sí pé ká ja ogun o, nítorí pé ìbẹ̀rẹ̀ ogun lèèyàn mọ̀ èèyàn mọ̀ parí ẹ̀. Mi ò dẹ̀ fẹ́ ìtàjẹ̀ sílẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni dialogue. Kí ló ń pè ní dialogue? Dialogue ni pé ká gbé ọ̀rọ̀ wa ká gbé lọ sí National Assembly kan lọ dialogue lé lórí. Ṣùgbọ́n tá a bá gbé lọ sí National Assembly náà a lè win, nítorí pé kí ni ṣe rí ní north ní Kano lásán, Kano nìkan wọ́n ní more representative ń bẹ̀ gan ju gbogbo representative south. Ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe rí gbogbo àwọn politician ilẹ̀ Yorùbá àti ilẹ̀ Igbo àti ilẹ̀ Hausa gan wọn ò ní lọ́wọ́ sí pé ká pín Nàìjíríà, nítorí pé ṣe rí from the moment tán ti wọ political office ọba yìí kán tó wọ bẹ̀ gan náà ti sworn oath wípé èèyàn mìíràn ti búra wípé àwọn máa defend, àwọn máa preserve, àwọn dẹ̀ máa protect constitution Nàìjíríà. So àwọn gan ń jẹ nínú Nàìjíríà, àwọn ọ̀dẹ̀ fẹ́ kó bàjẹ́ every month náà ń gba allocation allowance pension everything. So wọn ò ní fọwọ́ sí gan pé kí Nàìjíríà pín. Ṣé lọ́nà ẹlẹ́ẹ̀kẹta òun ni diplomacy. Kí ni diplomacy? Wọ́n ní the professional activity or skills of managing international relations. Ṣé ní international relations ní Nàìjíríà tó ta ní pẹ̀lú àwọn other countries òun nìkan ni ọ̀nà àbáyọ ta ní. Now tẹ́ bá wò under this diplomacy náà òun náà la wá lò tí a fi lọ join UNPO wọ́n gbà wá wọlé as their 45th member ní October 3rd 2020 ọdún tá wà yìí. Now under this UNPO yìí wọ́n ní pé ká lọ fight fún Yorùbá self determination. Kí ló ń pè ní self determination? Self determination ni pé a fẹ́ determine future ilẹ̀ Yorùbá wa, Yorùbá ẹ̀yà Yorùbá wa la fẹ́ determine future ara wa nísìn. A fẹ́ gbé lọ́wọ́ federal government kankan mọ́. Now tẹ́ bá wo self determination wọ́n ní the right of the people to self determination is a cardinal principle in modern international law. So international law gan wọ́n support self determination. So self determination kò ń ṣẹ̀ṣẹ̀, kò ń ṣe crime, kò ń ṣe treason, kò dẹ̀ ń ṣe mutiny. Sọ pé a fẹ́ gbàjọba ìjọba Yorùbá. Now
Teba, according to United Nations and African Union, only we are allowed to self-determination as a member of UNPO tí a ti join yẹn. Now, teba àwọn UNPO yìí gan, àwọn gan wọ́n gbàgbọ́, they believe, that the Yoruba people should be allowed to exercise their right to self-determination as they have the right to do so. So, a lẹ́tọ̀ọ́ láti fight for self-determination. So, international relations yẹn, òun là ń try láti maintain òun nìkan lọ́nà àbáyọ. Now, lẹ́yìn ìgbà tí à ń try láti maintain international relations yẹn, ara nǹkan tó ní ká lọ ṣe ni pé ká lọ open petition. So, tá a bá sign petition yẹn dé 100,000, ìgbà yẹn ni UK government máa tó bá wa dá sí. Tá a bá sign petition yẹn dé 100,000, ìgbà yẹn ni United Nations máa tó bá wa dá sí. Now, petition méjìlá ní, a ní kan tó ní protecting the people of southern and middle belt of Nigeria from Fulani genocide. Yes, gbogbo alárí bọ́n ṣe ń pa àwọn èèyàn ní gbogbo north. Ẹ má rò pé north ló máa tán sí. Tó bá yá ó ṣì máa dé south. A dẹ̀ ti ń rí gan kó ti ń dé south díẹ̀díẹ̀. Eléyìí náà ni pé urgent need for independent Yoruba nation as for self-determination ṣẹ́rí sìn, ṣùgbọ́n ó ṣe mí láàánú pé a sign petition yìí. Eléyìí sìn ṣẹ́rí 18,000 ló wà, eléyìí wà ní 4,000. Eléyìí sìn poll wà lélẹ́yìí wípé ṣe faramọ́ ilẹ̀ Olódùduwà, ilẹ̀ olómìnira bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ jẹ́ ká sign àwọn kíní ṣẹ́dẹ̀ rí àwọn èèyàn ò sign nítorí pé wọn ò believe nínú ẹ̀. Now, ẹ jẹ́ n ṣàlàyé fún yín. Nígbà tí Lekki massacre ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ yẹn gangan, petition kan jáde wípé kí UK government wípé kan sanction Nigerian government. Petition yẹn gan lélẹ́yìí. Mo send petition yẹn gan sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní alẹ́ ọjọ́ yẹn. Nígbà tó máa fi di ní àárọ̀ ọjọ́ kejì, petition yẹn ti wọ 114,000. Bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ gan sìn tí máa lọ ṣe petition yẹn, I think petition yẹn tó wà ní over 200,000. Báwo ni petition ṣe ń ṣiṣẹ́? Ṣé rí tí petition ṣe máa ń ṣiṣẹ́ lélẹ́yìí ní UK? Tó bá wọ 10,000, àwọn UK government máa respond. Tó bá wọ 100,000, wọ́n máa consider ẹ̀ fún debate, because Nigeria tábà ní ká lọ fight fún àwa ara wa ò ní gbà. Inú constitution wa gan wà mẹ́ pé a lè pín. So a gbọ́dọ̀ lọ pe international body kan wá gbà wá. Now, gẹ́gẹ́ bí mo ṣe ń sọ yẹn, petition yẹn ìgbà tó 100,000 yẹn ṣẹ́rí òun lélẹ́yìí. As of àná lásán, ṣẹ́rí, the UK Parliament has announced it will debate the petition asking it to implement sanctions against Nigerian government and officials over the EndSARS protest. So, ṣẹ́rí petition wa náà, ẹ jẹ́ ká ṣiṣẹ́ lé lórí. Now, tẹ́ bá wo eléyìí náà, this is September 2020. Tẹ́ bá wo September 2020 yẹn náà, ẹ rí wípé insurgency ìgbà tó ń ṣẹlẹ̀ gan ní north náà àti gbogbo middle belt, UK lawmakers náà wọ́n tún write Commonwealth nation ṣẹ́dínsìn ipe because wọ́n fẹ́ over killings tó ń ṣẹlẹ̀ ní north ipe because Nigeria wọ́n ti violate àwọn charter law kan láti protect àti defend the citizen wọn. ṣẹ́rí kínní ó lè wọ́n ọ̀nà àbáyọ nìyẹn tá a bá mount pressure láwọn ìjọba Nigeria ọ̀hún ní jẹ́ ká lọ gbogbo àdé láti pé Nigeria ò work ojoojúmọ́ làwọn èèyàn ń kú ẹwà àwọn tó ń fight fún independence Nigeria gan gbogbo wọn gan wọn believe nínú one Nigeria. Kí ló dé wá tí wọ́n ṣe lọ tamper pẹ̀lú constitution wa ní 1979 wọ́n tamper pẹ̀lú ẹ̀ títí dé 1999. So ẹ jẹ́ ká pín ìlú yìí ìgbà tá la fẹ́ pín ìlú àwọn kan ní a fẹ́ dáwọ̀ sílẹ̀ kò ń ṣe pé a fẹ́ dáwọ̀ sílẹ̀ a fẹ́ pín kí wọ̀ má bàa ṣẹlẹ̀ ni. náà tẹ́ bá wo àwọn UK tá à ń sọ̀rọ̀ ẹ̀ gan ẹ wo tó bá ti di December 31, 2020 yìí which is the last day of this year gan kò ní sí free movement mọ́ àwọn gan fẹ́ protect the border ara wọn nǹkan táwa Yorùbá náà fẹ́ ṣe nìyẹn a fẹ́ protect the border wa kò ń ṣe even gan against Hausa àbí Igbo against any national ó bá jẹ́ Ghana ó bá jẹ́ India ó bá jẹ́ China kò jẹ́ kẹ́nibọ́dì kàn máa wọ̀lú wa anyhow ìlú tó bá ti wà tí ó bá ti ní border tí ò ní border control ayé ìlú yẹn máa ń bàjẹ́ ni ẹ wo UK fún ara wọn gan sìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó rán wà ní European Union àwọn France Germany gbogbo àwọn other European country wọn kàn máa ń wọnú UK without visa àwọn gan sìn wọn rí i pé ìlú àwọn ti ń bàjẹ́ èrò ti ń pọ̀jù àwọn gan ti fẹ́ ti border wọn pa by 31st of December 2020 àwọn èèyàn nílé wọ UK mọ́ nǹkan tá à ń sọ rèé because ìgbà táwọn èèyàn wọ UK crime ti ń pọ̀ jù so crime tó wà nílẹ̀ Yorùbá ti pọ̀ jù ẹ jẹ́ káwa náà ká determine police wa military wa air force wa so that ilẹ̀ Yorùbá máa lè secure a lè ríṣẹ́ fáwọn ọmọ wa nǹkan tá à ń sọ rè sódà kógun má bàa ṣẹlẹ̀ ṣẹlẹ̀ lébùn àwọn politician àtẹ̀ ń wò yìí mélòó ni wọ́n àwa gangan là ń gbé wọn dúró wọn ní agbára ọwọ́ àwa gangan ni power wà tá bá kúrò lórí pákó ń ṣiṣẹ́ rí ó máa yẹ̀ mọ́ wọn lẹ́sẹ̀ ni ẹ jẹ́ ká dìde ká ṣera wa lọ́yọ̀ kan ká jà fúnra wa ká jà fúnra wa because
gbogbo ẹlẹ́yàmẹ̀yà gbogbo argument a máa ń argue láàrin ara wa yìí ó ń pa wá ó ń ṣe wá léṣe. Ẹ jẹ́ ká ṣe ra wa lẹ́yọ kan, ká sign petition yìí, ká má bẹ̀rù, ká determine future wa. Even amalgamation Nigeria gan ó ti expire láti 1914 dé 2014 ó ti expire. So Yorùbá self determination là ń jà fún. Tẹ́ bá lọ wẹ̀yìn owó wa gan ó wà ń bẹ̀. So mo bẹ̀ wá, mo rọ̀ wá, ẹ jẹ́ ká dìde. Ọ̀nà àbáyọ ní petition yẹn, ẹ jẹ́ ká sign ẹ̀. Tí petition yẹn gan bá lè kọjá 100,000, mo fi ń dá wa lójú lé ní pé àwọn UK gan wá tún dá sọ̀rọ̀ wa. Ẹ jọ ọ̀rọ̀ tá à ń sọ lórí platform ó ti tó. Petition yẹn ni kẹjẹ́ ká máa ṣiṣẹ́ lé o. United we stand, divided we fall. Oòduà ti gbè wá o. Oòduà ìṣọ̀kan, think Yorùbá first. Ó dàbọ̀.